Pàkúwájú. Àwa nìyẹn. Orúkọ yín ẹ̀kọ́ yẹn sà. Láti Ìbàdàn ní méjì lórúkọ. Iṣẹ́ sinimá yìí báà lè ṣe bẹ̀rẹ̀ gan níbẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ ti mú. Iṣẹ́ sinimá yìí àtìgbàtà ti wà ní secondary school. Non-governmental organization kan ló wá fà mí ní school wa ń gbà yẹn tó máa mú wa lọ sí organization wọn kọ́ wa ní gbogbo tó bá jẹ káwọn. Nítorí àwọn máa fi ń pass message nípa HIV/AIDS àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ ìgbé tíátà. Lẹ́yìn ìgbà yẹn mo lọ sí oṣù mo ka mass communication. Lẹ́yìn ìgbà náà kò dẹ̀ ṣetán mo produce first movie mi. After first movie mi ní 2007 mo join the industry. Ìrìn àjò iṣẹ́ ìṣìbẹ̀rẹ̀. Ǹjẹ́ ó ti ẹ̀rọ òrùn gbàtẹ́ kó darapọ̀ mọ́ wọn? Kò sí iṣẹ́ tó rọrùn kò rọrùn rárá láti mókè kò rọrùn so kò rọrùn àmọ́ àdúpẹ́ fọ́nà níbi tá a délé. Àwọn ẹni sọ pé àti ọ̀dọ̀ Adébọ́lá wọn lè jọra yín. Bẹ́ẹ̀ ni kò sí èdè àìyedè inú ẹ̀ àjọra. Ìgbà tí a fẹ́ wọlé gbà yẹn báwo ni ìgbà yín mọ́ra náà ṣé wọ́n ti ẹ̀gbà yín ni àbí. Bẹ́ẹ̀ ni wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ nítorí pé téèyàn bá réyàn téèyàn jọ ń gbà mí lọ́dọ̀ ẹlòmíì ó lè dá sí ìbínú àná lọ́dọ̀ títí wọn dá sí ìbínú fà mí mọ́ra pé má wọrí bọ́n ṣe ń ṣeré téèyàn fi mú ṣé báyìí wà débi tán. Bàbá wo ló wájú iṣẹ́ sinimá ojú rẹ̀ ibi ń wò. Dáadáa ni dáadáa ló máa padà já sí àìtí ìdébẹ̀ àmọ́ a ti ń súnmọ́ bẹ̀ pẹ̀lú ìgbìyànjú ó dá mi lójú kan wá débẹ̀. Ní báyìí sì a rí pé ọ̀pọ̀lọpọ̀ sinimá tẹ̀ ń ṣe orí online ló ti ń wò àti ẹ̀kọ́ ń tà ní Dúmọ̀tà tó ń tà ní Arena. Kí ni èrè wo ló wà ní méjì ṣé kó wà ní online ni àti kó wà ní Dúmọ̀tà ní Arena. Kò síbi tí ó wà globalization ní technology ti ń lọ síwájú àwọn ọ̀tajà Dúmọ̀tà gan wọ́n ti ń wo kíní lórí YouTube sí so gbogbo ẹ̀ ń bára wọn ni tí Dúmọ̀tà ṣì ń lọ tí ayé bá move sí globalization àwọn èèyàn náà move tẹ̀lé ni báyé bá ṣe ń rìn náà nìyẹn máa ń tọ̀. Tabaríkà kan ní méjì sinimá nílẹ̀ nǹkan ti fún ṣe fúnra yín tó jẹ́ tí gangan. Tó jẹ́ ti tèmi gangan méjì péré. Orúkọ ẹ̀. Àkọ́kọ́ oṣù rẹ́gí ẹ̀kejì wálé dé. Bá wo orúkọ yín pọ̀ ju sinimá méjì péré lọ kí ló fà á. Nítorí wípé mo máa ń fẹ́ fi ara balẹ̀ ṣe fíìmù ni àti wípé mi ò kì í ṣe producer actor ni mi tí mo bá fẹ́ venture into producing another kìíní entirely ni mo á need láti mọ gbogbo bó ti rí kí n tó tọrọ ọbẹ̀. So how do you manage your star with women? Dandan nìyẹn obìnrin á rọ́pò èèyàn wá pè èèyàn lọ́tún wá pè èèyàn lọ́sì àmọ́ ìwọ fúnra rẹ̀ discipline mélòó ló ní nínú ara ẹ̀ ohun tó lè fi yọrí nìyẹn tí discipline bá ti wà kò sí wàhálà. Àwọn tó fẹ́ dàbí Lateef Adédìméjì kí lè fẹ́ sọ fún wọn. Kán má dàbí mi kán mú lára nǹkan tí mo ní kán fi kún ti tara wọn kán jù mí lọ èyí ló lè ṣeé ṣe. Mo rí bẹ́ẹ̀ ti kájá lọ́kàn máa dára lóore kí ló mú wá kí ló fà á. Àkíkí Mùrídì Mọ̀dáná Sheikh Alhaji Ibrahim tí ó sì ṣe wo Tìjàníyà pọ́npọ́n mi ò fi ń bò mímí tó mi kì í fi ń bò náà ni mo ṣe máa ń kà téèyàn bá Ànábì náà ni ibẹ̀ mo tán sí ibẹ̀ mo pín sí wàhálà. Assalamu alaikum. Wa alaikum salaam.